Authorities in Benin Republic say the arrested Yoruba Nation agitator Sunday Adeyemo, popularly called Sunday Igboho, is being kept in prison to protect him. According to his lead counsel Malik Olusegun Falola, who spoke exclusively with TVC News in Cotonou, the country's capital, said the Beninese government felt they owe Igboho a duty to protect and rather provide him security and protection till the uproar generated by his arrest calms down. TVC News senior political correspondent Ayodele Zubako has updates from Cotonou. Of Chief Sunday Adeyemo, popularly called Sunday Igboho, by the government of Benin Republic. His arrests has generated public interest in and out of Nigeria, but several controversies and speculations surrounding the fate of the Yoruba Nation agitator were put to rest by his lawyer, Malik Olusegun Falola, in an exclusive interview with TVC News. A French-trained PhD holder who teaches law in one of the universities in the Benin Republic, Falola cleared the air when he spoke with us in Yoruba language. He addressed speculations and the possible extradition of his client to Nigeria. Òfin àgbáyé àti òfin ECOWAS kò gba Buhari láyè kó sọ pé kí a máa gbé Sunday bọ̀ wá fún un pé kó a ṣẹjọ́ ní Nàìjíríà kò gbà láyè. Kó máa wá sọ pé kí a máa gbé bọ̀ wá fún òun. Àyè ò gbà lẹ́nu ẹ̀ kó béèrè. Ìjọba Nàìjíríà kan àyè ò gbà wọ́n kàn béèrè ewu Sunday Igboho tó ti wọlé wa. Kò ní right àti béèrè, àmọ́ ní right àti béèrè ẹni tó jalè, tó pààyàn, tó ṣe nǹkan míì tó jọ rẹ̀ yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ òṣèlú tí ń wá ààbò nítorí pé ó ṣe òṣèlú. Eléyẹn nìkan ni protection wà fún níjọba ò lè béèrè. Yóò ṣe asylum níbí, gbogbo nǹkan máa dọ́gba fún níbí báyìí. Falola says anyone that insists Igboho should be set free now only wants him killed, as this might lead to tension between the two countries involved in the matter. Fífi Sunday ńlẹ̀ nítorí pé ó jẹ́ òṣèlú sílùú wa yìí àbí sí Nàìjíríà kò ní fún ìlú méjèèjì ní àlàáfíà. Rally òṣèré ó máa lọ ní Nàìjíríà nígbà tá a bá fi ilẹ̀ níbi tó bá dé Germany àbí tá a bá fi síbí wàhálà lè wà láàrin peace tiwa yìí náà lè ní dààmú. Àti débi tí ìjà lè dá padà sí Nàìjíríà o. Nǹkan tó fà á tí afẹ́fẹ̀sòfin kan nìyẹn pé kó lọ ṣẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n yẹn nǹkan tèmi ó máa sọ fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà àbí èyí tó jẹ́ṣẹ́ tèmi lọ́ọ̀yà ni pé kí wọ́n relax detention yẹn fún, kí wọ́n fún pínpín bẹ́ẹ̀ni tí ó jalè kó máa bẹ nínú ìgbádùn ní ààyè yẹn pẹ̀lú security tó pé kó síbi tá a lè fi Sunday sí nílùú ìlú àtó lè ní security bí gẹ́gẹ́ bí a ṣe máa Nàìjíríà sí. Ẹ̀ẹ̀kan bá ń fẹ́ pé ká fi Sunday lẹ̀ nísìn kíákíá kó ní liberty ẹni náà lè pa ó fẹ́ ṣe kú pa ni. Tó bá jẹ́ lu òyìnbó ni á fi ilẹ̀ yóò máa yan ni security ń bẹ ń lu òyìnbó. Àmọ́ níbí kò sí security tó pé kò sí ààbò kan. Bí bá ń lọ nínú circulation tó bá yìnbọn fún kọ́ tó bá tó tàbá ẹlòmíì láàrin ìlú ńkọ́ àbí tán lọ lé ẹ̀tàn lọ yìnbọn fún tó pa ẹlòmíì ńkọ́. Ibi tó yẹ ká gbé sí òun náà ni ká gbé sínú ilé kan kí wọ́n máa gáàdì ẹ̀ ní ibẹ̀. Ìnáwó ni ó jẹ́ fún ìjọba wa. Ibi tá a gbé sí ẹ̀wọ̀n ni wọ́n ń pè bẹ́ẹ̀ àmọ́ a gbọ́dọ̀ jẹ́ kó ní kọ́mọ́dà bíi ẹ̀wọ̀n lójú ẹ̀. Iṣẹ́ yẹn ni àwọn ó ṣe. Ayodele Zubako, TVC News, Cotonou.